India ló fi ń ṣàpẹ́lẹ́ àfẹ́sọ́nà ẹ̀. Malam Saheed Raji Ọlọ́nkẹ́mi Saraki nínú eré ìta àpàkọ́lé ẹ̀ ní ojú mẹ́ta ẹgbẹ́ tẹnu Saraki o. olólùfẹ́ mi máa ìdálé mi ìfẹ́ ọkàn mi. bọ́ẹ̀ bá mú bóru bá mú ìwọ ni máa bá lọ. bọ́ẹ̀ bá mú bóru bá mú ìwọ ni máa bá lọ. olólùfẹ́ mi máa ìdálé mi mo fẹ́ dọ́kàn mi. Saraki kú ọlọ́dọ̀ àṣìṣà ó tún ti wà lọ́dọ̀ Mistura Adéròmú báyìí. ìfẹ́ mi ayọ̀ mi ò ní fi ẹ́ sílẹ̀ láéláé àjọ máa wà dọ́jọ́ alẹ́ ní kéṣù máa yà wá o. ẹnìkan tún rẹ̀ ẹ́ o. Àmínà tọmọ Táyébí ojúde mẹ́ta nǹkan dẹ́. Táyébí wọlé lórí fast tempo láwùdà. olólùfẹ́ mi máa ìdálé ẹ̀kú ìrìn ẹ káàbọ̀ ṣé ò rẹ̀ o. ẹ tún gbọ́ Saraki sọ̀tún sósì má bàbí kan jẹ́ o. aya tó máa tọ́jú ọkọ ni yóò jèrè ọkọ yóò jèrè ọmọ o. ṣé aya mi ó kú ìtọ́jú ọ. Gẹ́gẹ́dẹ́ ń gbiná bọ̀. Ẹgbọ́n tó ṣẹlẹ̀ báyìí. Àṣírí ńlá tún sí Mistura Adéròmú lọ́wọ́. ṣe ti gbọ́ àní ṣe ti gbọ́ ṣe ti gbọ́ ṣe ti gbọ́ wọ́n ní Saraki tó ṣègbéyàwó ṣe ti gbọ́ ẹja mi. Ọkùnrin ṣá ojú mẹ́ta tanku nínú wọn ta ló pass ta ló fẹ́. Suspense ibẹ̀ gangan nìyẹn ó yí bọ́bọ́. Ó tún ṣẹlẹ̀ ní eléyìí lágbára jù. Ojú mẹ́ta di sùn àtàyànyàn yá pẹpẹ skata. Àti gbé audio CD àti VCD ojú mẹ́ta jáde báyìí. Marketed and distributed by Absolute Music and Films. Akorede Marketer. Number 79 Oyosore CD Market Bọ́ládé Oṣòdì Lagos. Telephone 003-401-3318 tàbí 0818-440-8191. Audio CD àti VCD orin Islam tá a pè àkọlé ẹ̀ ní ojú mẹ́ta. Controversy ni ó kọjá àfẹnuròyìn. Ó ti jáde ẹ̀ tètè lọ́ra tiyín lẹ́sẹ̀kẹsẹ̀.